kẹ̀kẹ́ ni àwọn ọlọ́kadà sá kúrò ní ìgboro Èkó àwọn ìpínlẹ̀ tó súnmọ́ Èkó gan ni wọ́n sì ń sá lọ pàápàá ní ìpínlẹ̀ Ògùn kó ń wọ́ lọ báyìí náà ní Mòwe Ìbàfò Ìjókòó Ṣàngó Àgbàdo Agboolé Àkútè àti àwọn agbègbè míì tí kì í ṣe ìpínlẹ̀ Èkó rárá. Ṣé ó pẹ́lẹ̀ tí ìjọba Èkó lábẹ́ àkóso Babájídé Sanwó-Olú ti fún àwọn ọlọ́kadà ní gbèdéke ìgbà tí wọ́n gbọ́dọ̀ kó ara wọn kúrò lójú pópó pàápàá láwọn àdúgbò àti agbègbè kan ní Èkó. Òní yìí ti ṣe ọjọ́ kìíní oṣù kẹsàn-án ni ohun tí gómìnà yìí sọ di àṣẹ tó di òfin lẹ́kọ̀ọ́ wípé ẹnikẹ́ni tí ó bá tẹ̀ tó gun ọ̀kadà láwọn agbègbè kan wọn yóò fi aṣọ péńpé roko ọba. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ti na ọwọ́jà ibi tí ó fòfin dè wípé òun kò fẹ́ rí àwọn ọlọ́kadà mọ́ sí o. Àwọn ìjọba ìbílẹ̀ 5 lọ̀rọ̀ ọ̀hún tún kàn báyìí àtàwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè kan káàkiri Èkó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gómìnà ti sọ pé ṣèkún báyìí nìkan máa fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni tí ó bá ta àpá sí òfin ìjọba ẹ̀wọ̀n ọdún 7 sì ní fún ẹni tí ó bá gun ọ̀kadà ìyẹn nìkan kọ́ o èèyàn tí ó bá tẹ̀ pé òun náà gùn gẹ́gẹ́ bí èrò yóò sáré lọ fi aṣọ péńpé roko ọba fún ọdún 7 gbáko. Bó ti wà ní ìpínlẹ̀ Èkó lásìkò yìí nìyẹn o ní kálukú bá súnrakì tí àwọn ọlọ́kadà gbé ọ̀kadà wọn sá kúrò nígboro Èkó tí wọ́n lọ sáwọn ibòmíì láwọn ìpínlẹ̀ tí kò jìnnà púpọ̀ sí Èkó. Àwọn ìjọba ìbílẹ̀ wo ni ọ̀rọ̀ ọ̀hún kọ̀ gbọ̀ngbọ̀n nínú wọn náà ni Kòṣọ̀fẹ́ Òṣòdì Ìsọlọ̀ Ṣómólú àti Mùṣin. Èkó tó kéde wípé òun kò fẹ́ rí ọ̀kadà mọ́ láwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè wọ̀nyí Ìkòsì Ìṣẹ́rí Àgbòyí Kétu Ìsọlọ̀ Bàrígà àti Òdì Olówó. Tẹ́ ò bá gbàgbé nínú oṣù karùn-ún ọdún yìí gan ni Babájídé Sanwó-Olú aláṣẹ àti ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkó sọ pé òun kò fẹ́ rí ọ̀kadà láwọn ojú pópó mọ́ àti láwọn ìjọba ìbílẹ̀ bíi 6 lẹ́kọ̀ọ́ àti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè 9. Ìjọba ìbílẹ̀ 6 ọ̀hún náà nìwọ̀nyí Ìkẹjà Sùúrùlérè Etí Ọ̀sà Lagos Mainland Lagos Island àti Àpápá. Ìjìnlẹ̀nu aráyé o bí àwọn èèyàn kan ṣe ń yin ìjọba bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìnira ńlá ni ọ̀rọ̀ ọ̀hún yóò kó dé o nítorí ìdààmú ńlá ni yóò máa ṣẹlẹ̀ láti máa ti ibì kan lọ sí ibòmíì láìsí ọlọ́kadà tí yóò gbé wọn bíi ti tẹ́lẹ̀. Èrèdí òfin tí wọ́n fi de àwọn ọlọ́kadà nípìnlẹ̀ Èkó lásìkò yìí kò ṣàì níṣe pẹ̀lú ètò ààbò tí ó mẹ́ẹ̀ àti pé gbogbo ọ̀nà ni Babájídé Sanwó-Olú sì ń wá o láti rí wípé àwọn èèyàn ìpínlẹ̀ Èkó wọ́n á lè sùn wọ́n á lè fi ẹ̀dọ̀ lórí òróòró tí ètò ààbò yóò sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ní jù báyìí lọ ní àsìkò yìí o Adéròmú Kazeem ní orúkọ tèmi ọmọọba ní sàárẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà ní tilé toko ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ arábìnrin Ọmọlọ́lá Ògúnlájà ẹni tó ti wà lórí àkéte àìsàn láti bí ọdún 3 ló nílò ìrànlọ́wọ́ owó gọbọi láti fi ṣiṣẹ́ abẹ ní ilẹ̀ òkèèrè ìyẹn ìlú India ẹ̀yà gbóhùn lẹ́nu ẹ̀ náà. Orúkọ mi ni Ọmọlọ́lá Ògúnlájà ọjọ́mọ 32 years mo l'accident ní February 2019 nígbà tí mo ń padà bọ̀ láti ọ̀dọ̀ kọ́sítọ́mà tí mo ti lọ gbàṣọ tó rí télọ̀ ni. Ọmọ Nàìjíríà ayé ò ní dá wa dúró sójú kan gbogbo ẹ̀ 15 million naira ní tọmọ yìí máa fi ṣiṣẹ́ abẹ inú àkáǹtì tẹ́ fowó sí rèé o. GTB account number 07253749928. orúkọ àkáǹtì yẹn jẹ́ Ògúnlájà Ọmọlọ́lá kò sí iye tó kéré jù ọmọ aráyé ò ní fàìsàn dè wá mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè.